Inde awade awala nǹkan mo ni mo awade de awade ndin pon to beti undeluku Ijebu Ọlọ́run ojo yadi orin awade de because ìwọ àti family rẹ lẹ́jọ́ mọ́ jó sínú ilé ṣé ṣàwárí lórí àwárí nórin yóò pọ̀ lọ́dọ̀ wọn yóò wọ́n lọ́jà àwárí nórin èmi ò sọ pé ẹ̀yin kọ́ lẹ ní àwárí nẹ ẹ̀yin lẹ ní àwa stopper ẹ̀yin lẹ ní àwa stopper àwárí nórin yẹn mo mọ̀ pé ẹ̀yin lẹ ní mo mọ̀ pé ẹ̀yin lẹ ní bó ṣe bó lórí ṣe kọ́nu. jẹ́m tún mú torí sọ fọ tẹ̀bẹ̀rẹ̀ nórin wò lò jẹ́m lò trouble. ẹ mú láti ibi tẹ́nà gẹ́sẹ̀ trouble tẹ́nà ẹ wá kó tẹ́nà kẹ́ ẹ mú lọ síbi bẹ́ẹ̀sì. ok ó yá jẹ́m mú láti. ẹ mọ kọ̀ọ̀kan gúgọ̀ kí lẹ́lẹ̀. àwa dídí kọ́lọ̀ ń sọ wa ń bẹ̀. kọ́lọ̀ ń là wá. kó là wá. àwa dé. kí gbogbo ilé tí àwa wọ́n dé. lè dálẹ̀. inú sẹ́mi mo dálẹ̀ ni. ọmọ mo ní àwa dé. mo ní àwádé wọn jẹ́ ń gbẹdẹ́lẹ̀ tó fi dé. àwọn ọ̀pọ̀ òun mọ̀ ní kò kéjì olùkọ́ ni fún ní ṣáà. àwa là ń kọ́mọ lọ́mọ àwa dé àwa là ń fọ́mọ lọ́mọ àwa dé. kí lè fún ọmọ lọ́mọ. àwa dé. kí lè fún ọmọ lọ́mọ Ìjẹ̀bú. àwa là ń rọ́mọ lọ́mọ àwa dé. lẹ́yìn tó owó rírì ní Ìjẹ̀bú láwọn làwọn ọ̀run ọmọ lọ́mọ. ẹbí rẹ ni torí tó yẹ kó tó wá sórí ètò ti gbàgbé ẹ̀. jọ̀gbọ́ o. ètò nínú ìgbàgídọ̀gbọ́ o. ètò yìí nínú ilé wa. gbogbo ọmọ iléèwé pátápátá èèbó mo rẹ́rìn. present party kuku. dédé àsìkò yìí o. jọ̀gbọ́ o. pàápàá jùlọ àwọn tí wọ́n ń graduate lónìí àbí Ìjẹ̀bú àwọn tí wọ́n ń graduate lónìí ẹ kú dédé àsìkò yìí. àwọn tí. àwọn èèmù graduation. àwọn èèmù graduation rí peace people fab art fab. so àwọn èèyàn ṣe graduate. lórí present party kuku tense. present party kuku. party kuku. mo rẹ́rìn èèbó mo rẹ́rìn present party. kìí ṣe ń parí awẹ́wà lásán. School is not a scam. Kìí ṣe scam. Ọ̀làjú ńlá ni. ẹ jẹ́ ká jọ̀gbọ́ o. Mo kí yín káàbọ̀ sí ìkànnì táyé ń gbọ́.